الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. نعم، إليني part 4 ojú kẹrin nínú èsì eléyìí tí à ń fọ̀ fún èsì òfìt lórí ìwíkúwìí eléyìí tí ó wí nípa al-khuruj ala al-hukkam. eléyìí tí a tún gbéyẹ̀wò nísìn òun náà ni pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí ó rèsì nípa àwọn ummahatu àbí nípa àwọn sahabiyat, àwọn ìyàwó àwọn sahaba ridwanullahi alayhim wa alayhinna. bákan náà àti eléyìí tí ó jọ tí àwọn ọmọ ìyá wọn, àwọn ọ̀gá wọn lókè tí àwọn náà fi ń ṣẹ̀rí. so òun náà ni hadithu wípé eléyìí tí a mú wá wípé arákùnrin kan sọ pé neighbor òun ó ń ní òun lára, wọ́n lọ fẹjọ́ rẹ̀ sọ Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì wá ní kí ó kó ẹrù rẹ̀ kó jáde, kí ó kó jáde sí ojú títì àbí sí ìta, kó jáde sí ìta, so tí àwọn èèyàn tí wọ́n fi pé bò, so that àwọn èèyàn ó lè máa bá ṣépè fún irú ẹni báyìí. so ṣé irú hadith báyìí àti eléyìí tí àwọn ummahatu àbí eléyìí tí àwọn sahabiyat tí wọ́n ṣe yẹn, ṣé ó ń tọ́ka sí pé ó ti ẹ̀tọ́ kéèyàn ṣe khuruj lórí olórí? ṣé ó ń tọ́ka sí wípé kéèyàn ṣe khuruj lé orí olórí ara kátà tó sọ wípé bóyá a lè fi ṣẹ̀rí àbí a lè fi ṣẹ̀rí? Abu Hazim Muhammad ibn Husni al-Qahiri hafidhahullahu ta'ala, so wọ́n ní pé èsì lórí istidlal wọ̀nyí ọ̀nà méjì náà ni ó gbà wá. alákọ̀ọ́kọ́ òun náà ni pé annama hasala min al-ijtima'i wal inkari innama kana ala ghayri al-hakim. so Muhammad ibn Sulaiman al-Ashqar àfáàyí wọ́n fi eléyìí wọ́n fi sẹ̀rí, so tí ó rẹ̀ jẹ́ pé irú ẹ̀ náà ni òsì òfìtì náà fi ṣẹ̀rí. so àfáà ni Abu Hazim sọ pé in tó ṣẹlẹ̀ yìí nípa pé àwọn èèyàn kójọ wọ́n sì ń ṣe ìnkárò yìí, wọ́n ń tako nǹkan yìí, innama kana ala ghayri al-hakim, kì í ṣe orí olórí ni wọ́n kójọ lé lórí. wọ́n kójọ lé olórí, wọ́n kójọ lé olórí lórí níbi hadith yìí. فخرج الحديث عن محل النزاع جملة. so hadith yìí ó ti jáde kúrò nínú nǹkan fàgán, ó jáde kúrò nínú tọ́pìkì wa yányán, kò sí bí rárá. so wọ́n ní pé wa ala tanazzul, so káàtì àwá tún sọ̀kalẹ̀ pé ok, a gbà pé n tí bẹ́ẹ̀ ṣe lò lẹ́rí kò sí wàhálà, kí abàyín àbí káàtì ẹ̀ sọ pé a gbà pé ó tọ́ka sí ohun tí ẹ fẹ́ lò fún, tàbí pé káàtì ẹ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ lò lẹ́rí, ká má sọ pé kò sí lórí tọ́pìkì wa yìí. ok, ká wá tanazala wá sórí nǹkan tẹ̀sán. ó ní fal-ijtima'u innama kana aydan ijtima'an fitriyan. kíkójọ tí wọ́n kójọ yìí ijtima'un fitriyyan, kíkójọ tó yẹ pé natural wọn ni, kí yẹ pé wọ́n lọ pera wọn jọ, la mahdhura fi, kò sí aburú kankan bẹ́ẹ̀. kí yẹ pé wọ́n pera wọn jọ, wọ́n ti lọ ṣe meeting, wọ́n sọ pé ọjọ́ báyìí náà ni a jáde lálọ sí báyìí. so àkójọ kan dépò kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ natural wọn pé lágbájá ń bọ̀, ó rí tí èèyàn jókòó tó ń sunkún tó ṣe báyìí, ó débẹ̀ ó dúró tì pé kí ló ṣẹlẹ̀ gangan, ẹlòmínà dé kí ló ṣẹlẹ̀, kí wọ́n lọ pera wọn jọ pé ẹjá lọ sílé lágbájá, ẹjá ṣe kíníkan, gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe máa ń ṣe protesting. so wọ́n pé wala silata lahu abadan bi surati al-mudaharat, wọ́n ní kò tiẹ̀ sí àjọṣe kankan láàrin rẹ̀ àti àwòrán mudaharat, àwòrán tí ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe protest. so n tó ṣẹlẹ̀ nínú hadith yìí kò jọ rárá. ó ní fal-istidlalu bihi aydan min al-istidlali
بالخاص على العام. so ká máa fi eléyìí náà ṣẹ̀rí òun náà dàbí ká máa fi nǹkan tó yẹ pé pásánà ni ká máa fi ṣẹ̀rí lórí tó jẹ́ general. wọ́n ní وهكذا قال أهل العلم bí àwọn olùmọ̀ ṣe sọ iná eléyìí. wọn máa rọ Ibn al-Qayyim rahimahullahu ta'ala ọmọ wa pé Ibn al-Qayyim sọ pé لا بأس للمظلوم أن يتحيل على مسبة الناس لظالمه. wọ́n ní kò burú fún ẹni tí wọ́n ṣàbòsí fún kí ó dá ọgbọ́n kan lórí bí àwọn èèyàn ṣe máa bá bú ẹni tó ṣàbòsí fún. والدعاء عليه bákan náà bí wọ́n ṣe máa ṣépè fún gẹ́gẹ́ bá ṣe rí nínú hadith yẹn pé ọkùnrin anábì kọ́ ní ọgbọ́n tí ó dá so ó wá jáde ó sì kọ ẹrù rẹ̀ síta àwọn èèyàn bá ń bẹ̀ wọ́n á bí kí ló ṣẹlẹ̀ wọ́n á sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ kí làwọn èèyàn ṣe láì sọ pé ẹ bá mi bu ẹ bá mi ṣépè fún torí pé nature nìkan yìí ó lè máa ṣàbòsí fún èèyàn káwọn èèyàn dẹ̀ dákẹ́ so àwọn èèyàn ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣépè fún Allahumma al'anhu Allahumma akhzihi so kọ́nà bá lánà rẹ̀ kọ́nà bá yẹpẹrẹ rẹ̀ wọ́n ní wal akhdhi min 'irdihi wa in lam yaf'al dhalika bi nafsihi. so bákan náà kò burú kí èèyàn dọ́gbọ́n ṣe àwọn nǹkan yìí ọgbọ́n lórí bí àwọn èèyàn ṣe máa bá bú ẹni tó ṣàbòsí fún bí àwọn èèyàn ṣe máa mú nínú ìwọ rẹ̀ so tí wọ́n máa bú tí wọ́n máa sọ tí wọ́n máa yẹ̀yẹ́ rẹ̀ wọ́n ní wa in lam yaf'al dhalika bi nafsihi kódà kó pé ẹni tí wọ́n ṣàbòsí fún kò ṣe bẹ́ẹ̀ fúnra rẹ̀. so Ibn al-Qayyim sọ pé kò sí aburú bẹ́ẹ̀ idh la'alla dhalika yurdi'uhu nígbà tó jẹ́ pé ó ṣeé ṣe kí nǹkan yẹn kó ká lọ́wọ́ kó kúrò níbi àbòsí tó ń ṣe wa yamna'uhu min al-iqamati 'ala dhulmihi yóò sì kọ́ di láti dúró láti máa persist lórí àbòsí tó ń ṣe. wọ́n ní wa hadha kama law kana akhadha malahu wọ́n ní eléyìí ó dà gẹ́gẹ́ bí tí ó bá gba owó rẹ̀ lápèjúwe falabisa arọ́fà thiyabi ba'da ahsaniha so lẹ́yìn ìgbà tí wọ́n gbowó mi tán ó wá lọ wọ aṣọ tí ó dá lẹ́yìn ìgbà tí ó ti wọ aṣọ tó dá tẹ́lẹ̀ wa azhara al-bukaa wan-nahiba wat-ta'awwuh so ó wá ń fi hàn bí pé òun sunkún ó ń kígbe bí ẹni tó ń sunkún bí ó ti ṣàbòsí fún mi o aw adhahu fi jiwarihi tàbí ó tiẹ̀ ṣe kí ó tiẹ̀ ó ṣe ó nílára nínú neighborhood wọn ọjọ́ ń gbé ó wá nílára so ó ní fa kharaja min darihi wá jáde kúrò nílé rẹ̀ wa taraha mata'ahu ala at-tariq ó dá àwọn ẹrù rẹ̀ ó dá sójú ọ̀nà so gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bó kọ́ sàhábì yẹn ó ní aw akhadha dabbatahu tàbí ó tiẹ̀ mú kíní ó mú nǹkan ogun rẹ̀ fataraha hamlahu ala at-tariq ó wá da àwọn tí ó gbé sórí nǹkan ogun rẹ̀ ó wá dá sójú ọ̀nà sọ̀kẹ́ni wá dá tí ó gbé sórí nǹkan ogun rẹ̀ tẹ́lẹ̀ wá dá sójú ọ̀nà wa jalasa yabki kó wá jókòó kó máa sunkún pípẹ́ ẹnìkan lágbáyà ìṣàbòsí fún mi ó ní wa nahwi dhalik àtàwọn kan tó jọ àwọn eléyìí báyìí so ẹ rí pé hadith yìí náà ni Ibn al-Qayyim ni wọ́n tọ́ka sí bí so àwọn wọ́n rí ní rí pé kí ó wà min babi al-hiyal ní agbọn pé kí ẹ da ọgbọ́n bí yóò ṣe rí owó èèyàn gbà padà wọ́n pé fa kullu hadha mimma yad'u an-nas ila la'ni adh-dhalimi lahu so gbogbo eléyìí tó ń ṣe yìí nínú àwọn kan tí yóò pe àwọn èèyàn lọ síbi kí wọ́n máa bá gbé ẹni tó ṣàbòsí fún ṣépè ọ̀sábìhì àti kí wọ́n máa bú ọ̀dọ̀ àyàlẹ̀ àti kí wọ́n máa ṣe kí wọ́n máa ṣépèlé wọ́n ní waqad arshada an-nabiyyu sallallahu alayhi wa sallam al-mazluma bi adha jarihi lahu an ila nahwi dhalik so wọ́n ní pé anabi sallallahu alayhi wa sallam ó yìí ti tọ́ ẹni tó ń ṣàbòsí fún kan tí járù rẹ̀ níbọ̀ rẹ̀ tí ó ní lára so anabi tọ́ sọ́nà lọ síbi kó ṣe rú nǹkan báyìí إلى لينا ابن القيم رحمه الله ومنشأ حديث رأي وأنه إعلام الموقعين عن رب العالمين so ابن القيم ó tún sọ̀rọ̀ yìí náà ní àyè mi so ànífẹ́ kí a pẹ́ lórí ẹ̀ ànífẹ́ kí a pẹ́ lórí ẹ̀ ó sọ wípé
wa min anwa'il firasa nínú oríṣi firasa eléyìí tó wà òun ni tí sunna nabi sallallahu alayhi wa sallam tí ó tọ́ wa sọ́nà lọ síbẹ̀ min at-takhallus min al-makruhi bi amrin sahlin jiddan òun pé kéèyàn ó fọ̀rọ̀ èèyàn kúrò nínú ohun tí ò dá ohun tí ó jẹ́ ìnira ohun tí èèyàn ó rí nira ń bẹ̀ pẹ̀lú àlámọ̀rí kan tí pé ó easy gan wa min ta'ridi bi qawlin aw fi'l ṣùgbọ́n kan kéèyàn máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ tàbí ìṣesí pé kéèyàn fẹ́ fi nǹkan hàn sáwọn èèyàn ṣùgbọ́n èèyàn fẹ́ sọ gẹ́gẹ́ pé èèyàn máa sọ jáde àbí èèyàn máa pariwo rẹ̀ káàkiri so Ibn al-Qayyim rahimahullah ó wá mention hadithu tí arákùnrin yìí eléyìí tí a kà síwájú yẹn tí Ànábì sallallahu alayhi wa sallam tí ó sọ pé kí arákùnrin yìí kó ṣe nǹkan báyìí lẹ́yìn náà wá sọ pé eléyìí فهذا وأمثالها أو فهذه وأمثالها من الحيل التي أباحتها الشريعة nínú àwọn ọgbọ́n àrékérekè eléyìí tí ṣẹ̀ríà tí ó ṣe kíni tí ó ṣe ìbáhà rẹ̀ fún wa tó ṣe lẹ́tọ̀ fún wa ó ní وهي تحيل الإنسان بفعل المباح ó ní kéèyàn ó dọ́gbọ́n ṣe nǹkan kan tó tọ́ على تخلصه من ظلم غيره وأذاه nítorí kó bá lè bọ́ kúrò níbi ẹ̀gbin tí èèyàn fi ń kàn ẹ̀gbin àbòsí táwọn èèyàn ń ṣe fún so nítorí kó bá lè bọ́ kúrò níbẹ̀ so ohun tó tọ́ ni kíyàn dá ọgbọ́n kan kíyàn ṣe àwọn kan tó pé tí wọ́n bá padà rí wọ́n fi yàn lẹ̀ ẹni tí ó ń ṣàbòsí yàn gan fún yàn yóò padà fi yàn lẹ̀ lórí ẹ̀ pé má bínú yóò tún bẹ̀yàn so eléyìí kò sí tí ó burú ń bẹ̀ nínú ṣẹ̀ríà kíyàn ṣe irú nǹkan báyìí lẹ́yìn náà fáwọn mú ọ̀rọ̀ العلامة عبد المحسن العباد حفظه الله تعالى أمر وقال حديث أبي هريرة في الرجل الذي جاء يشكو جاره فقال له النبي صلى الله عليه وسلم أوكي وبشيخ ابن عثيمين يقول حديث أبي هريرة يقول أراكني توابى النبي صلى الله عليه وسلم تي أون كومبلين نبارة فراني تنبي وصفه يقول اطرح متاعك في الطريق استدل به بعض الناس على جواز المظاهرات فهل هذا صحيح؟ so أنا pé àwọn kan fi hadith yìí ṣẹ̀rí lórí pé ó tọ́ kéèyàn ṣe muzaharat kéèyàn ṣe protest ṣé eléyìí ṣé ó lálàáfíà الشيخ العباد حفظه الله ní pé هؤلاء يتشبثون بخيوط العنكبوت كما يقال àwọn eléyìí wọ́n kàn so mọ́ ilé aláǹtakùn ni kẹ́ wọ́n ṣe máa ń sọ ويبحثون عن كل شيء يبنون عليه باطلهم وسن وبنكا ويبحثون عن شيء يبنون عليه باطلهم وانتوام إباجون للوري so شيخني المظاهرات من قبيل الفوضى مظاهرات نينو يرى وعلا ما دا وعلا لما دا يجمسيلا يناني وهذا الرجل أراكني أمره الرسول صلى الله عليه وسلم بأن يفعل ذلك أنا بقول شيء يقول شيء إن كان شيء حتى إن جاره يتأثر بسبب ذلك so أني كده جاره توني لا رأي هنا أو بعد فيل بكا لا ترى نتكون يا شيء ثم أيضا في هذا الزمان لا يقال إن كل من يشتكي جاره يكون مصيبا so wọ́n lẹ́yìn náà a gbọ́dọ̀ sọ pé lásìkò tá a wà yìí a gbọ́dọ̀ sọ pé ó gbẹ́ni tí tó bá ń complain nípa járò rẹ̀ iná là sọ pé ó wà lórí òdodo torí pé ó lè jẹ́ pé tó wá complain yìí gangan òun ló fi ń ṣe àbòsí òun ló fi ń ṣe àbòsí jù fún ara ilé rẹ̀ tó wá complain nípa rẹ̀ so bikhilafi hadha alladhi arshadahu ar-rasul so yàtọ̀ sí eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tí ó tọ́ sọ́nà yìí fa innahu mazlum so eléyìí wọ́n ṣe àbòsí fún òun ní pápá fi hadha zaman ní àsìkò tá a wà ba'du al-jiran yahsulu baynahu wa bayna jarihi shay so àwọn alábàágbé kan nǹkan ó ṣẹlẹ̀ láàrin wa àti alábàágbé rẹ̀
وكل واحد يقول أو كيني كجماعة ما سقوا إنه يؤذيني ونم فرانمي ونم فرانمي اللي يسقوا ونم فرانمي اللي يسقوا ونم فرانمي هني وقد يكون هذا الذي خرج وأظهر متاعه أسوأ من ذلك الذي لم يخرج متاعه وسيلة جاكو لي تقبي إرو رجادة يي ولو فين شيابو سيجو فون ولو فين بروجو ولو فين بروجو لي تيو بيتي جادة يي لا هني فلا يقال لكن أكبر سقوي إن الحديث على إطلاقه في كل جار أكبر سقوي حديث يي أما لولوري بو أما جيران بو أما طبعا جانبين قتل مالوف لأن أحوال الناس تتفاوت وتتغير so لأن أحوال الناس كفلسي تتفاوت وتتغير torí pé ìṣesí àwọn èèyàn condition àwọn èèyàn ó yàtọ̀ síra wọn so eléyìí nínú tí agbára náà eléyìí ní tí wọ́n fi mú kíní wá tí wọ́n fi mú fatwa wá náà eléyìí wọ́n ní pé kí la yustadallu bil khas ala al-'am àkín fi khas ní tó wà personal àkín lò lórí ní tó wà general so náà ni sheikh náà ń sọ yìí so wọ́n á tún mú àpèjúwe wá pẹ̀lú hadithu ibn umar náà nípa pé umar ibn al-khattabi ó sọ pé kó kọ ìyàwó rẹ̀ so wọ́n ní pé kìí ṣe gbogbo bàbá iná ni èèyàn ó gba ọ̀rọ̀ ilé ìlẹ́nu rẹ̀ pé kí bàbá mi ó lè jẹ́ kó gangan ni ó jẹ́ munharif tí ó dúró lórí ẹ̀sìn tó kà kórìíra ìyàwó ọmọ rẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ tí sheikh ibn Uthaymin sheikh al-Abbad hafidhahullahu ta'ala tí wọ́n sọ gẹ́gẹ́ bó ṣe wà nínú sharhu sunan abi Dawud rahimahullahu ta'ala وكان الشيخ العلامة ربيع ابن هادي المدخلي وصيب إن هذا الحديث لا يدل على المظاهرات حديثي كوتوكا سي مظاهرات لا من قريب ولا من بعيد يا لو سمعنا أبوتي الجنة كوتوكا سي بيوتوكي عشان مظاهرات وفي الاستدلال به على المظاهرات غلو شنيع نبي مما في حديث يشير لوري مظاهرات غلو تبهروا أو أنبه أشجو لنلا أو أنبه هني إذ مؤدى هذا الاستدلال تريبين ننتي مما في إنك يشاري نتو برجاسين أنه كلما وقع ظلم على شخص من حاكم أو محكوم ولو كان ضعيفا قام الشعب بمسيرات ومظاهرات تريبين نتو برجاسين بغباتي أبو سيباتي شلالاني لوري يكا يالا olórí lẹ́n tó ṣàbòsí ni àbẹ́ntí èdè ẹ̀ṣọ́ olórí ló ṣàbòsí fún yàn so kódà kó pẹ́ tí wọ́n ṣàbòsí fún yàn ó lẹ qama ash-sha'bu àwọn youth àwọn ọmọ ló dìde wọ́n máa ṣe masirat wọ́n máa ṣe mudaharat wọ́n ni watasubbu ala adh-dhalimi al-la'na watasubbu ala adh-dhalimi al-la'nat wọ́n máa ṣe pé fún ẹni tó ṣàbòsí wọ́n ni fahadhihi al-mudaharat la yaqulu biha wala yad'u ilayha hatta al-ghulatu fi ad-demokratiyya wọ́n ní kódà irú àwọn mudaharati báyìí àwọn mudaharati yìí àwọn ẹnìkan kò kí ń sọ irú ẹ̀ yẹn nípa ẹnìkan kò kí ń sọ pé irú eléyìí tọ́ wọ́n ní kódà tó fi dórí àwọn aláṣejù gan nínú àwọn ní democracy bákan náà àwọn tí wọ́n ti gbé democracy gan kalẹ̀ wọn kì í ṣe kí wọn kì í sọ irú ọ̀rọ̀ yìí wọn kì í lo irú nǹkan yìí lẹ́rìí láti sọ pé mudahara nǹkan tó tọ́ so sheikh wa sọ fún ẹni tó lo kíní lẹ́rìí ní an-Nafisan wọ́n sọ fún pé fattaqillah páyà Allah subhanahu wa ta'ala fala tahmil an-nusus an-nabawiyya ma la tahtamiluhu má gbé àwọn ahadith an-nabi má gbé sórí tí wọ́n tọ́ka sí bákan náà má gbé sórí tí làákàyè ò ti ẹ̀gbà wọlé bákan náà tí sharia ò gbà wọlé so إلينا الشيخ ربيع حفظه الله تعالى وأنا هذا الاجتماع المذكور في الحديث أني يكون جاتوش لأنه حديث يقاتني لم يكن على تنسيق سابق كي يكون وشتو فون بيا جا شتو إبولاتي قدي ونيوا كلا مداني سو كي شيء توش لأنيه مما اجتمعوا على هذا الرجل mimman ijtama'u ala hadha ar-rajul so àwọn tí wọ́n kójọ lórí arákùnrin yìí wọ́n ṣètò rẹ̀ kalẹ̀ wọ́n ṣètò rẹ̀ síwájú wọ́n prepare fún wa laysa lahum matalibu diddu al-hakim wọ́n sì ní nǹkan kan tí wọ́n ń tọrọ tí wọ́n ń fẹ́ tó jẹ́ against olórí kama huwa waqi'u al-mudaharat gẹ́gẹ́ bí jẹ́ pé léyìí ni ìṣe sí àwọn
àwọn protest wani wa kullu ma fil amr n tó wà níbi alamari ohun pé kí ni anna rajulan jalasa fi qari'ati at-tariq wọ́n náà ni pé arákùnrin kan jókòó sí ojú ọ̀nà bi tariqatin ajiba pẹ̀lú ìṣesí pẹ̀lú ọ̀nà tí ó ṣe nílé mọ̀ wannasu yakhrujuna ila a'malihim àwọn èèyàn jáde lọ sí ibi iṣẹ́ wọn fayati ar-rajulu fayaqifu 'inda hadha al-mashhad al-gharib ويأتي الثاني والثالث كذلك so ẹnìkan wà wá yóò dúró níbi tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ yìí ẹlòmíràn òde kí ni ń ṣẹlẹ̀ ń bí ẹlòmíràn òde kí ni ń ṣẹlẹ̀ ń bí so ohun tó fà nìyẹn فحصل منهم هذا الاجتماع استنكار على أذى جاره so ó wá ṣẹlẹ̀ látara bí wọ́n ṣe kójọ yìí títako ẹ̀gbin eré tí neighbor rẹ̀ tí ó ń ṣe fún yìí وني فقد ظهر لك ويتنهسيو أن هذا الاجتماع الذي حصل على وجه الذي ذكرنا ليس من المظاهرات في شيء ويتنهسيو wípé ìkójọ tá sọ yìí gba ojúpọ̀nà yìí kò sí lára muzahara ara kò sí lára protest ara wọ́n ní fala sababa wala ghaya wala tajma' maqsud so eléyìí kìí ṣe sábàbí kìí dẹ̀ ṣe ìtàn gbàlérò wa na'udhu billahi min al-jur'ati ala tahrif al-kalami an mawadi'ihi so an fi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala an fi ń wáṣọ kúrò níbi máa yí ọ̀rọ̀ kúrò lórí ibi tó wà gangan ọ̀tọ̀ ní bọ́rọ̀ ṣe wá ọ̀tọ̀ níbi tí àwa ń lò sí so eléyìí ní ká máa ṣe istidlal bil khas aw bil akhassi على الأعم فأنا كي وأنا أسأل إني وانبيري من سبقك إلى هذا الفقه من فحول الإسلام فقهاء ومحدثين ولغويين تعالى أنتو سواجورة لسيبي للو ريباي تعالى أنتو سواجورة لسيبي أقبايتو أقبايي إيه وسيوفيت تعالى سواجورة لسيبي إيرون كباي gbogbo yín tí ẹ ń sọ irọ́ ọ̀rọ̀ báyìí tààlẹ́ tó ṣíwájú yín lórí irú nǹkan báyìí so ọ̀rọ̀ eléyìí náà kò lè bá gbogbo èèyàn mú sálàfí nìkan ló lè bá mu àwọn sálàfí yóò ní àwọn làwọn máa ń sọ pé ok àgbọ́yé tó gbọ́yé yìí ta ló ṣíwájú ẹ̀ náà sálàfí gbá wọn níbi dá àwọn onífẹ̀ẹ́ nú kò sí tó kà wọn káwọn ṣáà ti sọ̀rọ̀ tí wọ́n ni so lẹ́yìn náà wá ní hadithu eléyìí tí òsì òfin ti lò gangan so Abu Hazim wọ́n sọ pé èsì lórí eléyìí náà ọ̀nà méjì aláwọ̀kọ́ wọ́n ní pé anna shikayata an-niswa innama kanat sirra fi buyuti an-nabiy sallallahu alaihi wasallam wọ́n ní pé complaint tí àwọn obìnrin yìí tí wọ́n ṣe yìí private ló jẹ́ kìí ṣe public wọ́n ṣe ní gbangba wọ́n lọ sí àwọn ilé ànábì sallallahu alaihi wasallam wọ́n ní fa kharaja al-hadith an mahall an-niza' jumlatan so hadith yìí kò tiẹ̀ sí lábẹ́ tá ń discuss ara kò sí lábẹ́ pé ó tọ́ kí ẹ máa ṣe muzahara kí ẹ máa lo hadith yìí kò sí lábẹ́ kò sí ń bí ara rárá so wọ́n ní pé ká tó wá tanazala náà ní tàbá ní ká tanazala náà pé ok agbọ́n tẹ́ sọ faljawabu kama taqaddama fil jawabi an al-hadith as-sabiq sawa'an bi sawa' so èsì lórí rẹ̀ ó dà gẹ́gẹ́ bí èsì lórí hadith eléyìí tá mú wá síwájú náà hadith tánàbí sallallahu alaihi wasallam tó sọ fara kọ̀nà kan pé kí ó kó ẹrù rẹ̀ jáde kó ṣe báyìí táwọn èèyàn bá fi lè ṣe kíni tí wọ́n bá fi lè bá gba ìwọ rẹ̀ tàbí tí wọ́n bá fi lè bá bú ẹni tó ṣàbòsí fún tí ẹni náà fi bá lè padà lórí àbòsí tó ṣe wọ́n ní kí wa hakadha qala ahlul ilmi aidan báwọn olùmọ̀ tó ṣe sọ náà tó nìyẹn o sọ wọ́n mú ọ̀rọ̀ الشيخ العلامة عبد المحسن العباد حفظه الله ويجاب عنه أتما في سلوري حديثي بأن مجيء هؤلاء النسوة ليس من المظاهرات في شيء wípé wíwá tí àwọn obìnrin yìí wá sí àwọn ilé ànábì sallallahu alaihi wasallam kò sínú muzahara ara kò sínú protest ara لأن مجيئهن جميعا لم يكن على مواطأة ومواعدة torí pé wíwá wọn tí wọ́n wá kìí ṣe pé wọ́n wá papọ̀ kìí dẹ̀ pé wọ́n ṣe ra wọ́n promise ara wọn pé ẹja jáde lásìkò báyìí gẹ́gẹ́ bí ó sòfin ti sọ pé kí wọ́n tó lè lọ sílẹ̀ ànábì òbí tí wọ́n ti kọ́kọ́ lọ bí wọ́n ṣe máa sọ̀rọ̀ yẹn káàkiri wọ́n ti kọ́kọ́ máa sọ káàkiri rárá kìí ṣe ohun tó ṣẹlẹ̀ nínú hadith nìyẹn
wọ́n wá ń kálukú ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ní bal kullu wahidatin ja'at ala hida wọ́n ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan obìnrin kan wá obìnrin kan wá obìnrin kan wá ó ní fattafaqa an tulaqina 'inda buyuti annabi sallallahu alayhi wa sallam ó wá ṣẹlẹ̀ pé kí wọ́n wá pàdé nílé annabi sallallahu alayhi wa ala alihi wa sallam so àwọn kan wọ́n bára wọn bẹ̀ wọ́n bára wọn pàdé ní ilé annabi sallallahu alayhi wa ala alihi wa sallam. So وقال العلامة ربيع المدخلي حفظه الله شيخ ربيع sọ pé إن هذا لفقه باطل àgbọ́yé òsòfìtì àgbọ́yé tó forí sánpọ́n ni o àgbọ́yé burúkú ni àgbọ́yé òsòfìtì o wọ́n ní فالحديث على ضعفه so hadith yìí tóun ti kó lẹ́nà so eléyìí ni ra'yu Sheikh Rabi' حفظه الله wọ́n ní pé kí ni hadith yìí hadith tí ó lẹ́ iná ni so bí lẹ́yìn pé ń bẹ́ẹ̀ náà olùmọ̀ tí wọ́n sọ pé hadith náà ní àlàáfíà لا يدل على مظاهرة سلمية ولا غير سلمية حديثي tó ti kó lẹ́nà kò tọ́ka sí peaceful protest kò dẹ̀ tọ́ka sí léyìí tí ó peaceful náà وهو على ضعفه لا يدل على تجمع مقصود so bákan náà tó ti kó lẹ́nà kò tún tọ́ka sí pé àkójọpọ̀ kan tí wọ́n gbà lérò iná ni àkójọpọ̀ yẹn ولا غير مقصود bákan náà kò tọ́ka sí pé àkójọpọ̀ tí wọ́n gbà lérò wa innama fi ń tó wà ń bẹ̀ ní pé anna nisa'an ji'na ila rasulillah sallallahu alaihi wasallam ń tó wà ń bẹ̀ ní pé àwọn obìnrin kan wá sí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kullu wahidatin ja'at ala infiradiha ọ̀kọ̀ọ̀kan wọ́n wá láàṣọ ni wọ́n dá wá ní wọ́n jọ wá papọ̀ tashku zawjaha wọ́n wá ń complain àwọn ará ilé wọn wọ́n complain wọ́n wá protest against anabi sallallahu alayhi wa sallam wọ́n wá complain àwọn ọkọ wọn ní pé táwọn ọkọ wọn ń ṣe kò dá àwọn ò fẹ́ wọ́n fẹjọ́ wọn sùn olórí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní thumma tadhhab so yóò wá yóò sì lọ wa ta'ti al-ukhra tashku zawjaha wa tadhhab omi ó tún wá yóò complain ọkọ rẹ̀ wọn náà lọ wọ́n ní fa ayna hiya al-mudaharat al-ma'rufa so ibo wà ní mudahara tí ó gbajúmọ̀ tí a mọ̀ tí eléyìí tá mọ̀ sí protest ibo ló wà lára hadith yìí báyìí bó ni protest wà lára hadith yìí بصخبها وهتافاتها في الشوارع والميادين بالتجمعات المعروفة pẹ̀lú gbogbo wọ́n ṣe máa ń ṣe ní orí street tí wọ́n kó jọ tí wọ́n máa ṣe ranu tí wọ́n máa pariwo tí wọ́n máa gbé oríṣiríṣi sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbo ló wà nínú hadith yìí ẹ bá mú jáde Mr. Osiofit bá mú jáde a lè rí ń bẹ̀ so in tó wà ń bẹ̀ iná lélẹ̀ in tó wà nínú hadith iná ni eléyìí kò sí ń bẹ̀ pé àwọn obìnrin yìí wọ́n á kójọ wọ́n wá ń sọ pé nígbà níṣe kíníkà so kò sí ń bẹ̀ rárá àgbọ́yé yín àgbọ́yé tí ó fi orí sánpọ́n iná ni so Sheikh Rabi' hafidhahullahu ta'ala wọ́n إليه إنه حكم المظاهرات في الإسلام الحلقة الثانية والله تعالى أعلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.